mo ní kí n sáré ṣe fídíò ní pàjáwìrì. Mo fẹ́ sọ̀rọ̀ Táyé Currency kan àti gẹ́ẹ̀kan Dami tí wọ́n jọ ń fà lọ́wọ́. Kémi náà ṣe ní pàjáwìrì. Ẹ tiẹ̀ bá ń kọ́mẹ̀ntì sí under comment section ní YouTube mi yìí. Nínú Portable àti Qdot ta ló lórin pàjáwìrì tí wọ́n sáré kọrin tí nǹkan kan bá ṣẹlẹ̀. Èmi náà ní kí n sáré ṣe fídíò yìí ni. Wọ́n ágìù nǹkan kan ní TikTok ní àná pẹ̀lú Alhaji Táyé Currency àti gẹ́ẹ̀kan. Wọ́n dà pé Táyé Currency jẹ́ godfather gẹ́ẹ̀ yẹn. Ó wá gbé ọ̀rẹ́ kan fún ẹ máa wo fídíò yẹn láìpẹ́ yìí. Ok, ẹ sáré wo fídíò yẹn ná kí n tó sọ tí mo fẹ́ sọ. ẹni pé ṣé ń gbọ́ ó dẹni pé à ń pé tí mo bá ti anybody tó yí mo lè introduce sí ẹ kó help ẹ pẹ̀lú owó ilé àsìwọ́ tí mo dẹ̀ ti mú mọ́ra tí mo dẹ̀ nídìí pé mo mọ̀ pé ó nídìí owó ilé yìí mo dẹ̀ ní àpé godfather mi kan ó dẹ̀ ní pé òun láìkí ẹ̀ wọ́n ṣe godfather mi kan Táyé Currency ó máa ń mọtí ní ṣọ́ọ̀bù mi ni ó máa ń jẹun lọ́dọ̀ mi customer mi ni wọ́n ó dẹ̀ ní pé onídòwò ilé mo dẹ̀ ní òkè má yẹn gọ́nà òun láìkí ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bíbà tẹ́ ń gbọ́ ṣó tẹ́ ẹ̀ power tap tẹ́ ẹ̀ ní rọrùn ayọ̀sùn lálẹ́ yìí torí ẹ̀ jẹ́ kí n sùn èmi dẹ̀ mo dúró dẹ̀ ní bí pé fún màá mú mi ẹ lọ síbẹ̀ mò ń gbọ́ ẹja rí máa nígbà sọ̀rọ̀ kan màá gidi lọ drive jẹ́ ẹ sáré lọ mu mi mo dẹ̀ gbéṣẹ́ wá sínú mọ́tò mi mo dẹ̀ drive ẹ débẹ̀ pé kó má dàbí pé mo kàn ní àlọ́ sọ́dọ̀ wọn mo dẹ̀ pé Táyé bí mo ṣe lọ ń pè à pé dádì ọmọ yẹn gan ẹ jọ̀ọ́ ẹ bá mi help ẹ ò torí ó nídìí owó ilé o wípé torí mo dẹ̀ ní àpé ṣẹ́wà mo ti ń lọ o wà pè lálàyé yọ máa tọ́jú ẹ o àárọ̀ ọjọ́ kejì dẹ̀ ní ṣẹ́wà pè mí tó ní pé à ń pé débí ṣe mọ̀ pé 30,000 ní má nìyí fún mi ní pé látàárọ̀ tóun ti wà ní ọ̀dọ̀ wọn 30,000 ní ọ̀fọ̀hún tó dẹ̀ mo náà mélòó lọ bẹ́ẹ̀ sọ́nà bóun sùn lẹ́ẹ̀mẹ́ta pé 30,000 dẹ̀ ní wọ́n kọ́ olóye lórí tẹ́tẹ́ ń ké fún wọ́n ràǹdì jọ fún mi 1 minute fẹ́ mú mi má sọ̀rọ̀ ẹ lọ trendy má bá mi gba kinní yẹn lọ́jọ́ má bá mi fẹ́ mú sáré mú mi. mo ní 30K fún 3 rounds ṣé wọ́n ràǹdì 10K. wọ́n dẹ̀ pé wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ń pé àṣà ṣé wàá ní pé 30,000 ló lè Corona ṣé wọn ó yá lọ ṣé o ní kó fi kúràbùrà fún inú mọ́tò. Lórí fídíò tí ẹ wò yẹn ẹ rí wípé wọ́n ń dá Táyé Currency lẹ́bi pé ó fún obìnrin yẹn ní 30,000 ó dẹ̀ lọ sí 3 round ó bá sùn lẹ́ẹ̀mẹ́ta so round kan jẹ́ 10,000 àparakọ mẹ́ta jẹ́ 30,000 àwọn kan wá ní Táyé Currency láwọn kó sì lè fún ní 30,000 bóyá torí pé bóyá ó jẹ́ public figure àbí irú èèyàn tó jẹ́ àbújá àbáláyé ó dẹ̀ lówó lọ́wọ́ ok àgbà pé bí Táyé Currency bá fún obìnrin yẹn ní 500,000 pẹ̀lú bó ṣe bá sùn yẹn kò tí ì ná kọjá ààyè àkọ́kọ́ ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé láàrin mi àti obìnrin yẹn àti Táyé Currency wọ́n jọ gbádùn ara wọn ni Táyé gbádùn ẹ̀ òun náà dẹ̀ gbádùn ìbálòpọ̀ ó tún dókò star tó jẹ́ pé wàá tún bá ya fọ́tò wàá tún jẹ́ káwọn èèyàn mọ̀ wípé o ti dún Táyé rí so tó bá fẹ́ ní 30,000 naira ó tún lè ṣe jù báyìí lọ fún ẹ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé á ní dandan kẹ́ ẹ máa fi òbò gbowó ni ṣé ó ní òun fẹ́ san owó ilé ṣé tó bá tí ì do ẹ o ò lè sáré o ò lè ṣiṣẹ́ kí ìwọ náà mọ bó ṣe lówó lọ́wọ́ tó fi ṣe nǹkan tó yẹ kó ṣe nú ayé kí ló tó jẹ́ pé ẹ ti sọ òbò yín di pé òun ló kù tẹ́ fi mọ̀ ní àkójọ nú ayé so bọ́n lòyìn náà kò sí nǹkan tó kàn yín ibi tí ẹ̀ ń báyé lọ yìí nísìnyí ó tún wá dùn lẹ́nu yín ẹ tún wá gbé wá sí live láti máa sọ wípé owó tí Táyé Currency fún ọmọ yẹn ó kéré kí ló dé tó jẹ́ pé àwọn obìnrin yẹn tí ẹ bá tí gbé òbò yín kalẹ̀ bóyá ẹ nídìí nǹkan kan bóyá ẹ fẹ́ ra aṣọ ni ẹ ṣe nǹkan Táyé ń ṣe ni òbò lẹ fi ń jagun kù nǹkan jọ níbo lẹ ń báyé lọ so náà lẹ́ẹ̀ṣẹ̀ dọjọ́ alẹ́ yín pẹ̀lú bí wọ́n ṣe ń lò yín tó ojú òtún wá tì ẹ tún wá gbé ọ̀rọ̀ yẹn wá sí live TikTok ẹ wá ń dájọ́ yẹn pé so ẹ kí Táyé Currency fún ní 30,000
kí ó yẹ pé tẹ bá wà ní kankan tẹ bá tí ìwọ ẹni tí ó dòyìn fún yín lówó ẹ ní lákòjọ sódà níbo là ń báyè yìí lọ ná. ìwọ náà tó dẹ̀ ṣe ó yẹ kó wá káyámọ́tà kan tó wà lò ó dira nìyẹn. ó yẹ kó lọ sọ́dọ̀ ya Ọ̀ṣunbùkọ́lá Afẹ́fúndára tán wà ní olómi tútù tán wà ní abúlé Ẹ̀gbá lẹ́kọ̀ọ́ máa polówó wọn fún ẹ. kò sí tó fẹ́ bóyá káyámọ́tà lè fẹ́ ni bóyá sẹ́yìn ò lọ déédéé ni bóyá àtijọ́ àti mú hà ní tó pẹ́ mọ́ àwọn máa dóyún mọ́ fún 30,000 bóyá gbogbo nǹkan tẹ̀ ń ṣe kò lọ déédéé ni ẹ fẹ́ borí ẹ fẹ́ sẹ́fà gé ni ẹ pè wọ́n nọ́mbà wọn rèé fọ́nrán wọn nìyí ẹ ṣeun. adé wá mi wá o èmi ò lè dáyé ṣe. ẹ̀wé jẹ́ ògùn jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára wíbẹ̀ ìjẹ́bẹ̀ fún àwọn kan nínú ayé yìí láti máa fi tú àti láti máa fi dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. àdúpẹ́ o Royal Majesty Yèyé Ọ̀ṣunbùkọ́lá olómi tútù Afẹ́fúndára àgbáyé arẹwà omi olórí àbíyé ògbóni àgbáyé ọbabìnrin alálà ìṣẹ̀ṣẹ̀ àgbáyé aláṣẹ ajé àgbáyé tẹ́lẹ̀dùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá débẹ̀ ẹ̀dá lókè ìpẹ́. irú ìṣòro wo ni tiẹ̀ àìrọ́mọbíni tàbí àìróyún ní iṣẹ́ rẹ kò lọ déédéé bí ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídú ẹrù ẹgbẹ́ ẹ̀yìn fẹ́ ṣe ifá ni tàbí bíbọ ifá pabambari ẹ̀ ní ṣíṣe ifá jẹ́ tí ọ̀nà ẹni ó sì máa ń là wà. bẹ́ẹ̀ lára máa tún ní pẹ̀sẹ̀ bóyá ìwọ wá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá sọ ọ̀ṣun gbé ìkòkò kalẹ̀ yóò sí ọ́ láǹfààní púpọ̀. irú ìràwọ̀ wo ló yẹ kó fi sọkọ tàbí sí aya àwọn nǹkan wo ni ìràwọ̀ rẹ nílò tá yóò fi tẹ̀ ọlọ́run gbẹdẹmukẹ́ ẹ wá ṣàyẹ̀wò bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí ni ẹ máa bọ̀ ìwọ ní ìbálòpọ̀ lójú oorun èyíkéyìí ìṣòro tó bá ń bọ̀ farafinra lókè èpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Elédùmarè nípasẹ̀ mọ̀mọ́ wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣe onírúurú ogun wọlé. Royal Majesty Yèyé Ọ̀ṣunbùkọ́lá olómi tútù Afẹ́fúndára arẹwà omi aláṣẹ ajé àgbáyé òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ ní nọ́mbà 23 Ọláolúwa close abúlé Ẹ̀gbá Àjàsá command tàbí kẹ́ ẹ pè nọ́mbà wọ̀nyí 0802 308 8391 tàbí 0904 269 3823. má dàkẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí wọn lónìí kẹ́ ẹ sì rẹ́rìí ayọ̀.